Africa Content TV. Ìjọba Bùjí aláríyàn sí ọ̀nà àyàbí. Ẹ̀wọ̀ tí wà lóhùn, ẹ̀wọ̀ tí wà lóhùn alálàbí lóṣù ó máa lé. Ẹ̀wọ̀ tí wà lóhùn, alálàbí lóṣù ó máa lé. Ọmọ pàǹjẹ́ ọmọ bọ́ má jẹ́ ẹ̀rọ́sì lẹ́kọ̀ọ́ tó lò ó tẹ̀lé lẹ́kọ̀ọ́ tó jẹun kí náà sáà ti lórí lé kí náà sáà ti lórí lé àwọn ajíbọ́lá bàbá sí lọ́wọ́ àwọn làwọn kì í bá súnmọ́ lóru sí gbọ́ngàn lálá alábí wọn. Ìbọn sílẹ̀ náà mọ́ màálù. Orí tí wà ní Mùsùlùmí, orí àlàbí wá sí ù, wọ́n náà lé tó àwọn onílé ẹ̀fẹ̀ ilé. Ibi náà náà wọ́n làwọn ìlú ó ti jáde làwọn láti wá ó, ìlú ó ti jáde làwọn. Sàmìsí bá ọkùnlé òṣèré o. Ọmọ pé sàmìsí bá ọkùnlé sàmìsí tẹ́bí o. Bàbá sì láti ọkùnlé sàmìsí tẹ́bí o. Sàmìsí bá ọkùnlé òṣèré o. Ọmọ pé sàmìsí bá ọkùnlé sàmìsí tẹ́bí o. Pàṣẹ ló kọ ìṣe náà síta wọlé. Ìṣe náà síta. Àwọn dẹ́gbẹ́lẹ́ jọ ní ìyá lọ. Wọ́n ló máa yé èmi èsùn kọ́lọ́ jẹ́ kí màmá mi ó pẹ́. Ó ní jẹ́ màmá wọn ti kú ó. Ó làwọn tí mọ̀ ọ́ pé kankan náà ń yọ sọ́nù lára wọn. Àmì tọ́lá bá ọ ṣe ní Sefiu yàrá. Màmá Dálé Ayúbà lámẹ́jọ Dálé. Ìyẹn alákọ̀ọ́rin gbogbo lórí. Ìmẹ́tàlá àyò lábẹ́ tó mọ́tàlí mọ́tò ìṣẹ́lí ìyàwó. Mo lọ kí wọn náà máa sọ. Èmi pẹ̀lú ọ̀rẹ́ mi lọ́jọ́ wọn lé. A lọ kí o. Ayé ó bá àdìkẹ́yẹ. Bàbá nìyẹn. Ọlọ́mọ ẹ̀dá mi yan ibà òde wáyé o. Wọ́n ní dáwọ́ bẹ̀rẹ̀ sí máa zù fọlọ́pọ̀ opportunity láti sọ fún wọn pé wá ẹ ò fẹ́ ṣe máa jẹ́ tó ilé lẹ́kọ́ lẹ́kọ̀ọ́ ẹ kọ́ lè sí ìkẹrẹ ẹ tún lórúkọ òun tẹ máa jẹ lọ́jọ́ yín lọ́jọ́ kú yín sí inú ọ. Àyíwá ó wá sọ fún òun àyíká ni wọn ni ó ní báyẹn sì ọlọ́run jẹ́ kí màmá ẹ̀ tó pẹ́. Ó tẹ́ tù ẹ̀ dáadáa. Ẹgbẹ́ ti ní màmá pọ́tàtù ẹ̀ dáadáa. Èmi tọ́jú mọ́mì nìyẹn kan. Ọdún ìpínpá màálù. Tó tún bá gbọ́ òun pẹ̀lẹ́. Eré olórí ìbílẹ̀ ẹ máa kí wọ́n wí ní sí mi. Wọ́n tó jáde o. Ẹ sáàrì. Ìwé ikú ni wọ́n tẹ̀. Adébò ìwé ikú ni wọ́n tẹ̀. Wọ́n gbé ọjà àdébáàsì. Ìwọ ni wọ́n ṣe fún wọn nìyẹn. Ṣé pọ́n wọn ni ẹ lórí? Àbí pé bàbá màmá ń jẹ́ kó máa jà kiri kó máa pẹ́ wọ́n yẹn pé lásán tún bẹ́ẹ̀ ó tún bẹ̀rẹ̀ wàhálà àdébáàsì. Bí lásùmọ́dé àìrí kò mọ̀ ti dá lọ. Ó máa ń bá màmá ìdínú jẹ́. Lọ́pọ̀lọpọ̀ mi lára wà yí lásùmọ́dé bí kọjá bí kó fún yàn lóyún tó bá gboyún. Èrè bí
sọ̀rọ̀ fárúgbó ẹgbẹ́ ẹ̀gbọ́n mi ẹ̀ ló máa fẹ́ kí n yí o. Àbí kó bá sọ fún Télọ̀ kí Télọ̀ fẹ́ gba 20,000 27,000 lórí. Àwọn ìyá wa bá mi wá lọ́mọ yín àwọn fẹ́ràn sọ bí kí Télọ̀ fẹ́ gba 9,000 10,000 ó ní 2,000 lò. Lásán èwo nínú yín èwo nínú yín èwo nínú yín sẹ́ tàbí wá mọ ọdún bí sí ẹlọ́dọọdún tó wá ní ìgbésùn lọ àbẹ̀sẹ̀ ọmọbí wẹ̀rẹ̀ ọmọbí wàbí àbẹ̀gbẹ́. Èwo nínú yín sẹ́ tàbí nínú yín ẹbí wá mọ ọdún bí sí ẹlọ́dọọdún tó wá ní ìgbésùn lọ àbẹ̀sẹ̀ ọmọbí wẹ̀rẹ̀ ọmọbí wàbí àbẹ̀gbẹ́. Ẹ máa sọ pé lórí ìtọ́sí ìlú ìbọn wẹ́ẹ̀dì lókè báyìí sún. Ìbá bàbá mi lókè bẹ́ẹ̀rì sí ọ. Ọmọ ìlú tó yà wá yíyọ. Àwọn olórin tí wọ́n sọ wípé wọ́n ní màmá láì. Ẹ lọ bí wọ́n yóò sùn fún máa. Ó tó ṣẹlẹ̀ tó bá ń sì ó tó ń fèsì. Alao sílé múnà máa láńkà ọ́. Ọlọ́mọ pa mọ́ mi rẹ̀ o, Alao. Adó, ọlọ́mọ pa mọ́ mi rẹ̀ o. Ìpè àdúgbò rẹ̀ ń sùn o. Ọlọ́mọ pa màmá ẹ̀ o. Ọlọ́mọ pa mọ́ mi rẹ̀ èwo nínú yín. Èwo nínú yín. Èwo. Ọmọ èwo nínú yín. Àlejò ni wọ́n máa lórí sí. Ọmọ bí wèrè ọmọ àdúrà bí o. Àbẹ̀sẹ̀ ọmọ bẹ̀rẹ̀ tó dún wẹ́ẹ̀dì lọ́sùn lọ. Àbẹ̀sẹ̀. Ọmọ bùrẹ̀ ọmọ olúwa bí o, àbẹ̀sẹ̀ ọmọ bẹ̀rẹ̀ tó dún wẹ́ẹ̀dì lọ́sùn lọ. Ọmọ bùrẹ̀ ọmọ olúwa bí o, àbẹ̀sẹ̀ ọmọ bùrẹ̀ ọmọ olúwa bí o, àbẹ̀sẹ̀. Tani náà nínú yín sẹ́, tani nínú yín, èwo nínú yín, èwo, ọmọ bí wèrè ọmọ olúwa bí o, àbẹ̀sẹ̀ lójú ẹni lójú lò. Ọmọ bẹ̀rẹ̀ ìwádìí ìwádìí mọ̀ àbẹ̀sẹ̀. Ẹ mọ̀ sọ́mọ́ ẹ máa mú wá ní sọ́ọ̀tì o, àbẹ̀sẹ̀.